Àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo òun ni mo mú wá sétí ìgbọ́ yín. Orúkọ tèmi òun ni Funmilayo Adesewo. Ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Àwọn agbébọn ṣekú pa adarí ètò ìṣúná ní ìpínlẹ̀ Ògùn. Àwọn agbésùnmọ̀mí pa ènìyàn 8 ní ìpínlẹ̀ Kwara. Ọwọ́ tẹ ìyàwó ọkùnrin kan tó ń ṣe ètùtù ọlà pẹ̀lú àwọn 23 mìíràn ní ìpínlẹ̀ Benue. Ènìyàn 25 gbẹ́mìí látàrí ìkọlù ọkọ̀ tó wáyé ní ìpínlẹ̀ Kwara. Ènìyàn 11 gbẹ́mìí tí 69 sì farapa. Ẹ jẹ́ kí a dé òkè lọ́hùn-ún fún ìpolówó ọjà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò arédè pàkó yìí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV jígí alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn numbers wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24 TV. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV jígí alára rédíò a máa retí yín o. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà sórí ìròyìn Kayegbo. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn agbébọn ṣekú pa adarí fún ètò ìṣúná ní ìpínlẹ̀ Ògùn. Ọjọ́rú ọ̀sẹ̀ yìí ni àwọn agbébọn ṣekú pa adarí fún ètò ìṣúná ní ìpínlẹ̀ Ògùn, ìyẹn ọ̀gbẹ́ni Táíwò Oyèkánmi, nígbà tí ó wà lẹ́nu iṣẹ́ ìlú. Wọ́n ní olóògbé náà olókúrò ní ilé ìfowópamọ́ Commercial Bank tí ó wà ní òpópónà Omidá Ìbàrà ní ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn nígbà tí ó lọ gbé owó kan tí iye rẹ̀ kò hàn léde, èyí tí ó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Ògùn. Ìròyìn sọ pé àwọn adigunjalè náà ni wọ́n dàbò ọkọ̀ agbowórin tí olóògbé àti dírẹ́bà ọkọ̀ náà wà, tí wọ́n sì ṣínà ìbọn bolẹ̀. Wọ́n já ilẹ̀kùn ọkọ̀ náà, wọ́n sì gbé owó inú rẹ̀ lọ. Oyèkánmi ni wọ́n sọ pé wọ́n gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn General Ìjàyè fún ìtọ́jú, ṣùgbọ́n ẹ̀pà kò bóró mọ́. Àwọn ọlọ́pàá ní nínú ìwádìí àwọn ti rán àwọn ènìyàn wọn lọ sí ilé ìfowópamọ́ láti lọ gba fọ́nrán tó rí sí ìjáde àti ìwọlé àwọn ènìyàn ní ilé ìfowópamọ́ náà ní èrò wípé èyí yóò ràn wọ́n lọ́wọ́ nínú ìwádìí wọn. Àwọn agbésùnmọ̀mí pa ènìyàn 8 ní ìpínlẹ̀ Kaduna. Àwọn agbésùnmọ̀mí ni wọ́n ti ya bo agbègbè kan tí wọ́n ń pè ní Dahodu 2 ní ìjọba ìbílẹ̀ Ṣíkán ní ìpínlẹ̀ Kaduna, tí wọ́n sì pa ènìyàn 8. Lára àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí ni a ti rí àwọn kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó ní Sátidé tí ó kọjá, ìmáàmù àgbà fún mọ́ṣáláṣí agbègbè náà, ìyàwó rẹ̀ pẹ̀lú ọmọ 3 àti ọmọ ìkókó ọmọ oṣù 10. Ìròyìn fi léde pé àwọn agbésùnmọ̀mí ló ya bo àdúgbò náà ní nǹkan bí aago 9 kù ìṣẹ́jú 10 alẹ́, tí wọ́n sì tó 10 níye pẹ̀lú ìbọn AK-47 àti àwọn ohun ìjà olóró mìíràn, ní èyí tí wọ́n ní gbogbo wọn ló wọ aṣọ dúdú tí ọ̀kan sì bo ojú rẹ̀. Ẹnìkan ní agbègbè náà tí orí kó yọ tí ó porúkọ ara rẹ̀ ní Alhaji Muhammed sọ pé wọ́n bẹ̀rẹ̀ sí ṣá àwọn ènìyàn ní agbègbè náà. Ó ní ìmáàmù
àti àwọn ẹbí rẹ̀ jókòó síta mọ́ṣáláṣí agbègbè náà kí wọ́n tó wá wọ ilé ìgbé onífúláàtì 4 tí wọ́n ti mú lọ mú àwọn ọkọ ìyàwó tuntun náà. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ọ̀gá àgbà Mansur Hasan ní àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí tó lóòrìn lórí ìṣẹ̀lẹ̀ náà. Ọwọ́ tẹ ìyàwó ọkùnrin kan tó ń ṣe ètùtù ọlà pẹ̀lú àwọn 23 mìíràn ní ìpínlẹ̀ Benue. Ọkùnrin kan tó jingiri sí ètùtù ọlà ní ṣíṣe pẹ̀lú ìyàwó rẹ̀ tó jẹ́ aboyún àti àwọn 23 ènìyàn mìíràn ní àwọn ọlọ́pàá ti fi kélé òfin gbé ní ìpínlẹ̀ Benue fún onírúurú ẹ̀sùn. Nínú ọ̀rọ̀ tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Catherine Anene sọ, ó ní àwọn afurasí oníṣègùn 7 pẹ̀lú aboyún kan ni wọ́n mú nígbà tí àwọn 5 kúrò ní bùbá wọn lọ sí ìpínlẹ̀ Delta láti lọ ṣiṣẹ́ láabi wọn. Anene tẹ̀síwájú pé àwọn 15 mìíràn ní ọwọ́ tó tẹ̀ ní abúlé Bakija ní agbègbè Ngodo ní ìlú Makurdi tí í ṣe olú ìlú ìpínlẹ̀ náà lẹ́yìn tí wọ́n digun ja ẹnìkan tí orúkọ rẹ̀ jẹ́ Mizar Eke. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá náà ní àwọn gba ìbọn àgbélẹ̀rọ, gáàsì ìdáná 2, ẹ̀rọ ajónìkan pẹ̀lú ọkọ̀ Sienna léyìí tí wọ́n ní ìwádìí àwọn ó sì ń tẹ̀síwájú. Ènìyàn 25 gbẹ́mìí látàrí ìkọlù ọkọ̀ tó wáyé ní ìpínlẹ̀ Kwara. Ènìyàn 25 ní ìròyìn fi síta pé wọ́n gbẹ́mìí nígbà tí àwọn 15 mìíràn sì farapa yánnayànna nínú ìjàmbá iná tí ó wáyé ní Bode Ṣáájú ní ìjọba ìbílẹ̀ Moro ní ìpínlẹ̀ Kwara. Ìròyìn tí ó jáde ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé látàrí ìjàmbá iná kan tó ṣẹlẹ̀ láàárín ọkọ̀ àjàgbé agbépo kan tí nọ́mbà ìdámọ̀ rẹ̀ jẹ́ JJL 17XW pẹ̀lú bọ́ọ̀sì akérò eléníyàn 18 kan tí wọ́n forí sọ ara wọn ní nǹkan bí aago 3 kọjá ìṣẹ́jú 18 ní ọjọ́ Ìṣẹ́gun ní agbègbè abúlé Péké ní Másọ̀sẹ̀ Oko Olówó sí Bode ní ìjọba ìbílẹ̀ Moro ní ìpínlẹ̀ Kwara. Adarí fún ẹ̀ka tó ń rí sí ìfiléde fún iléeṣẹ́ panápaná Hakeem Adékúnlé tí ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ sọ wípé ọkọ̀ àjàgbé tó gbé epo bẹntiró náà ń bọ̀ láti ìpínlẹ̀ Niger nígbà tí ó gba ọ̀nà tí kò tọ́ ni ó fa ìṣẹ̀lẹ̀ náà. Ìkọlù náà ni ó fa iná tí ó sọ láti ara ọkọ̀ méjèèjì ní èyí tí ó kan ọkọ̀ akérò ẹlẹ́ni 18 tí ó ń bọ̀ láti Èkó. Adarí fún iléeṣẹ́ panápaná wá rọ gbogbo àwọn awakọ̀ ojú pópó láti máa ṣọ́ra ṣe lójú ọ̀nà kí wọ́n sì máa ṣe àmúlò àwọn àmì tí wọ́n bá rí ní ojú pópó. Ènìyàn 11 gbẹ́mìí tí 69 sì farapa. Ènìyàn 11 ni a gbọ́ wípé ó kú tí ènìyàn 69 sì farapa nígbà tí àjàgbé ọkọ̀ kan tí nọ́mbà rẹ̀ jẹ́ NOSKK 837X ní ìjàmbá ní òpópónà Mayama Koko ní ìpínlẹ̀ Kebbi ní ìrọ̀lẹ́ ọjọ́ Ìṣẹ́gun. Nínú àtẹ̀jáde tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá fi síta, ọ̀gá àgbà Nafiu Abubakar sọ pé ọkọ̀ àjàgbé tí àwọn kò tí ì mọ dírẹ́bà tó wà á ni ó gbé àpò àlùbọ́sà, ẹ̀wà àti ọ̀kadà 6 láti ìjọba ìbílẹ̀ Glonyo tí ó sì ń lọ sí Minna ní ìpínlẹ̀ Niger nígbà tí ìjàmbá náà wáyé. Ẹ̀yìn ọkọ̀ ló já kúrò lára orí rẹ̀ ní abúlé Àdá tí orí ọkọ̀ náà sì wọgbó. Àwọn ènìyàn 75 tí gbogbo wọn jẹ́ ọkùnrin láti ìpínlẹ̀ Sokoto pẹ̀lú awakọ̀ ni wọ́n farapa. Àwọn agbófinró láti ẹ̀ka Kókó lọ síbi ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì gbé àwọn ènìyàn náà lọ sí General Hospital Kókó níbi tí dókítà ilé ìwòsàn náà ti sọ pé àwọn 11 ni ó ti gbé ẹ̀mí mì tí ara àwọn yòókù sì ti ń bọ̀ sípò. Kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá wá kìlọ̀ fún àwọn awakọ̀ láti máa ṣọ́ṣe lójú pópó kí irú ìṣẹ̀lẹ̀ báyìí kí ó lè dáwọ́ dúró. Kò ní jù báyìí lọ lórí ìròyìn Kayegbo fún tòní. Orúkọ mi ni Funmilayo Adesewo lẹ́ẹ̀kan sí káfíńrẹ́ pàdé o.